kú kalẹ̀ o. I am Akínlábí Bólúadúrágbèmí, orúkọ tí bàbá àti ìyá sọ mí nìyẹn o. Ìmọ̀lẹ́wà lèmi sọra mi o. A passionate Yoruba language teacher. My goals is not just to teach students how to read and write Yoruba language. My goals is to teach them how to love Yoruba language, how to believe in it, and how to be proud of it. Ẹja fèèbó lẹ̀ jàre. Wọ́n ní ìmúra ṣe pàtàkì nínú àṣà Yorùbá. Bí ọmọkùnrin bá wá múra bí mo ti ṣe múra yìí, tó wá ń kú kó gẹ fìlà, apá abo ló yẹ kí ọmọkùnrin tó ti láya ńlé ó gẹ fìlà sí. Ṣápọ̀ ọ̀tún ni àbí apá òsì? Apá abo ló yẹ kí ọmọkùnrin tí ò tí ì láya ńlé ó gẹ fìlà sí. Ṣápọ̀ ọ̀tún ni àbí apá òsì? Ẹnìkan ní àwọn tó bá ní girlfriend ń kọ́ ibo ló yẹ kán gẹ̀ sí. Ẹ gbọ́ ìbéèrè méjì tí mo béèrè yẹn fi sí abẹ́ ìhà àríwísí. Ṣó wà ní like fídíò yẹn ní like ẹ̀ ó ní kọ́mẹ́ǹtì ó yá kọ́mẹ́ǹtì náà share rẹ̀. Mímú Yorùbá yé kí ó sì wúlò. Ẹ ṣé.